Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited. Agview Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plots of land at Lekki Gold City, Ibeju, Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju, Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo, opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys and C of O. Agview Investment Limited have exquisite apartments at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe of Father, close to International Breweries, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe of Father, offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki, Aja, Awoyaya, Abuliado, Ikaja, Abuliegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environments with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803-940-6444, 0803-940-6444, or 0908-515-1587, 0908-515-1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos. You can also visit our website at www.agviewinvestments.com. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àníṣe kọ́kọ́rọ́ kú o. Ní fàájì kẹlẹ́lẹ́ èrè ẹ bá mi ká lọ fi gbádùn ṣayọ̀ nílé ìtura tó bá fẹ́ First View Hotel àwa ń lọ. First View Hotel àlìjáná orí ilẹ̀ ni mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún gbogbo ẹ̀yin arìnrìn àjò tàbí lẹ́yìn iṣẹ́ òjò tẹ́ fẹ́ fara nísinmi. First View Hotel ni ẹ máa bọ̀ wá. Àwọn òṣìṣẹ́ wọn máa ṣe yín ní máa wọlé káàbọ̀ pẹ̀lú ẹ̀rín músẹ́. Enjoy the VIP privileges pẹ̀lú àwọn yàrá oríṣiríṣi pẹ̀lú ọyẹ́ ẹnu ẹ̀ tí ń kúrìrì. Cheap and affordable budget hotel rooms for your needs. Executive rooms tí wọ́n lé ńlẹ̀. Business rooms tí wọ́n ò lẹ́lẹ́gbẹ́. Luxury rooms tí wọ́n kọjá bẹ́ẹ̀. Elegant finishes with jacuzzi. Fully furnished to keep you convenient with Rusan music amplifier. First View Hotel. Maximum security ń bẹ pẹ̀lú CCTV cameras. Generator ń bẹ nílẹ̀ ní sẹpẹ́. Nígbàkúùgbà tí iná ọba bá lọ. Unlimited international calls to about 68 countries around the world. Ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Gan ni yá fi di ìròyìn ọ̀tá fojúbà. First View Luxury Hotel wà ní number 1 Adéníran Bámiṣílẹ̀ Street, First Estate, off Rajira Sakiro, Amúwọ̀ Ọ̀dọ̀fẹ́, Lagos State. Telephone number wọn ni +234 807 578 7135 +234 807 578 7135 tàbí kẹ́ ẹ pè mọ́nìjà wọn sórí +234 803 405 1725 +234 803 405 1725 tàbí kẹ́ ẹ kàn sí wẹ́bsáìtì wọn www.firstviewhotel.com. First View Hotel ìgbádùn pẹ̀mẹ́rin síbi kan ju bẹ̀kan lọ lọ́ngbọ́n. Adésọjí Adérẹ̀mí o tàdé ní káwọ ọmọ káàbọ̀ o ìwọ lọmọ olókìkí yóò táyé ń wí ìwọ làrẹ̀mọ Odùduwà tí wọ́n ń ròyìn Babátúndé Ògúnwùsì olóbí ẹ̀sáyé ìgbà rẹ̀ kó já sáyọ̀ o àsìkò rẹ̀ kó dùn mọ́ wa gidi ni. Adésọjí Adérẹ̀mí o tàdé ní káwọ ọmọ káàbọ̀ o ìwọ lọmọ olókìkí yóò táyé ń wí ìwọ làrẹ̀mọ Odùduwà tí wọ́n ń ròyìn Babátúndé Ògúnwùsì olóbí
sáyé ìgbà rẹ̀ kò já sáyọ̀ o àsìkò rẹ̀ kò dùn mọ́ wa gidi ni. Ọlọ́run ló pa ẹnu ẹlẹ́gàn mọ́ o. Mo lọ́lọ́run ló pa ẹnu ẹlẹ́gàn mọ́ o. Èrò ọ̀tá òjò òṣè ló yẹ ká dúpẹ́. Gbogbo ọmọ Odùduwà ló bọ́ báyọ̀ o. Naomi Ògúnwùsì ò wá bá ọ dúpẹ́. Olórí Ṣílẹ̀kùn ọlá àbá ẹ̀yọ̀ o. Àsìkò ọmọ tuntun kò sàn wá síre. Adésọjí Adérẹ̀mí o. Tàdéni káwò ọmọ káàbọ̀ o. Ìwọ lọmọ olókìkí òtáyé ń wí. Ìwọ làrẹ̀mọ Odùduwà tí wọ́n ń ròyìn. Babátúndé Ògúnwùsì olómi ẹ̀sáyé. Ìgbà rẹ̀ kò já sáyọ̀ o. Àsìkò rẹ̀ kò dùn mọ́ wa gidi. Orí tó máa dádé inú agogo dání tí wá. Ọ̀run tí ó lè jìgbàrà ìlẹ̀kẹ̀. Bèbè ìdí tí ó lò mẹ́sàájì. Aṣọ ọba tí kò ná yanranyanran. Inú agogo dẹ náà ni àrẹ̀mọ àdìmúlà. Dànsákì ọba Tadéníkáwò. Adésọjí Adérẹ̀mí Ògúnwùsì. Káàbọ̀ sílé Oòduà. Orírun baba ńlá baba tó bí ọlọ́mọ. Àṣé adániwáyé ọ̀gbàgbé ẹnìkan. Àìmàsìkò ní dààmú ẹ̀dá. Olórí Naomi Ṣílẹ̀kùn ọlá ti ṣílẹ̀kùn ọmọ. Ìyélúwà ẹ̀gàn òpé kò yin ọmọ dùn. Ẹlẹ́kọ̀ọ́ kì í bínú eléwé. Alákàrà kì í bínú eléko. Olọ́rọ̀ lọ́làárọ̀. Olówó lọ́lọ́sàn. Ọlọ́mọ lọ́lọ́jọ́ alẹ́. Oríire ni kárọ́mọ tí ó ṣe léde ni. Ìdùnnú òbí ni kárọ́mọ tí ó gbẹ̀yìn tẹ́yìn ẹni ṣe. Ìdí ni pé tá a bá dàgbà tá a dògbó. Ọmọ ẹni ní gbé ni lárugẹ lọ́jọ́ ogbó ẹni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tèmi. Àjàó àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ó yẹ kí gbogbo apáta ń kótó. Akoto ń pàtà ó sinmi ariwo. Gbogbo apòdà tí ń wíwó rògbòtò. Èébú dọ́là. Orí adé ti gbádé wọlé ọba lọ. Tìlù ti fọ́n Lárẹ̀mọ Tadéníkáwò Ògúnwùsì fi wọlé bàbá ẹ̀. Sẹ́yìn òwojú ọmọ ọba ni. Ẹ rí bó ṣe jọba bẹ́ẹ̀ gbé mọ́mọ́. Sọmọ tó bá jọba bá ṣe lọ́gbẹ̀rí ìyá jẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn òde. Máa kú oríire. Oríire tó wọlé sílẹ̀ Oòduà. Ní jáde lágbára Ọlọ́run. Kábíyèsí morí kí pópó ìmọ̀rùn. Borí bá ṣe tóbi tó ní ṣe fọ́ olórí ni ó kọ yọyọ. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Ntọ́ sàkàlàmọ̀kù tó ìdẹ́kun ìrìnrìnrìn. Bọ́ bá ṣe gúnugún. Àwọn kòkò sórí ẹyin ni. Èébú àtàrí ìrísọ ni ká sọ ni. Olórí Naomi kọ́ ló bí. Irọ́ ni wọ́n àdọ́pì ẹni. Ẹ̀ ń ṣèwọ̀ ló bí. Bọ́mọ àkọ́bí rẹ̀ ni wọ́n àdọ́pì. Ẹ̀yin adíjàálẹ̀ takété blọ́gà tó lògbòrò pa. Ìdó lẹ́sìn mi ọ̀tẹ̀ àti rìkísí sílé Oòduà. Ọmọ aráyé lè sọ́jọ́ orí síwájú ni. Gbogbo ọmọ èèyàn kó gbégidé náà là. Elédùà ò ní sáláìsọ nídìí tó bá fẹ́ sọ nígbà. Your Imperial Majesty àrólé Oòduà. Gbẹ̀gbẹ̀dẹ̀ bí àti àgún. Ọba Adéyẹyè. Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì. Okú oríire ńlá tó ju oríire lọ. Orí adé ni Tadéníkáwò. Adésọjí Adérẹ̀mí Ògúnwùsì. Yóò sì jọba lọ́jọ́ iwájú lágbára Ọlọ́run. Ìjájá àfìdí ọ̀rọ̀ ti jálẹ̀. Òrìn kílẹ̀ ó mì tìtì. Ayé kìtì ogun ìtírí ogun. Ìlẹ́wà lówó. Ọlẹ́sìn mẹ́rìndínlógún. Mẹ́jọ ń doko. Mẹ́jọ sáláìrí jẹ. Ìyá kankan bọ́ tí bí iṣẹ́ rẹ ni o. Olórí Naomi Ṣílẹ̀kùn ọlá. Ẹ kú sùúrù. Ẹ kú àmúmọ́ra. Ẹ kú yíya fọ́jú ń jọ rírí. Kéèyàn ó sì yadi tí ń jọ gbígbọ́. Ìyá kankan bọ́ tí. Bí ẹni tí ọ̀gbọ́n nǹkan kan. Ìyá ní ń jẹ lẹ́gàn. Ọlá
àtò kékeré ní bí wọ́n nù. ọba òkè ti wá dá ọ láre yèyé lúwà. ó fi arẹwà ọmọkùnrin làǹtìlanti ta ọ lọ́rẹ. lọ́jọ́ títa dé ní káwò. Adésọjí Adérẹ̀mí Ògúnwùsì kéńké. tọwọ́ lórí Ifẹ̀ wá. gbogbo ìlú ló mì tìtìtì. olórí orílẹ̀-èdè gan wọ̀lú. kò gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ. àkàndá èèyàn tó bá jó lórí iyanrìn lásán. ó nìkan lórí ẹ̀ ò ní wù. gbogbo ẹni ọfẹ́ soríire ní diwọ́ mọ́rí wọn. orí mi àpérè bèbè ni mo padà lẹ́yìn mi. àkàndá ọmọ wù mí ọmọ wù ẹlẹ́dàá mi. orí ọjà bímọ tí dúró ti ní. ọmọ nìdùnnú òbí ọmọ látọkùn ayọ̀. ọlọ́mọ ń pọ̀ mọ́ ń kàṣà rí tèmi pé ọjọ́ lọ́jọ́ tá a bí ọmọ bàbẹ̀rin. Adéọlá Àánú Olúwapọ̀ sínú ilé ọba ẹni ìtàn Ògúnwùsì tí bàbá àtìyá ń tún yẹgbẹ nínú aṣọ tuntun. gbogbo èèyàn tí ń bẹ níbẹ̀ ní kí wọ́n kó àmójúbà. wọ́n ń pé ẹ̀kú ewu ọmọ o Olúwa wò ó yóò ní ọ̀wọ́ rere lẹ́yìn. báńtálẹ̀ ọmọ ló máa jẹ́ lágbára Ọlọ́run. òótọ́ ni pé ọpẹ́ díẹ̀ ká tún tó gbáriwo ọmọ tuntun ká tún tó gbọ́ròyìn ayọ̀ nínú ilé bàbá Adéọlá. ṣé bó ṣe wà láwùrà bí ní ṣe nǹkan ẹ̀ ilé tòbí Ọlọ́run ọba mi ò sí o. ni ló bá di ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2020 ariwo ayọ̀ ọmọ tuntun sọ nílé ọba. àwọn oníbàtà òkèrè wọ́n lu kísà sí bàtà. gbogbo ayé ń jíjó ayọ̀ máa ní àrólé tuntun. ìwé jàǹkànjàǹkàn ń ṣẹ̀ jáde látẹnu ìyá àlù àyàn. ọmọ ní gbé ni níyì ọmọ ní gbé ni inú ọlá. máa bóni lẹ́yìn bá àbá gbọ́. ọmọ ẹni ní wí fún ni. ńgbà òdi ọjọ́ kẹjọ ni wọ́n fún ọmọ tuntun lórúkọ. odidi ọ̀sẹ̀ mẹ́ta ń lè tò. ìsọmọ lórúkọ àrẹ̀mọ àrólé àdìmọ́là. fúnra Ọọ̀ni àdìmọ́là ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì ni ló fún àrẹ̀mọ lórúkọ. olórúkọ baba ńlá baba òun ló ń sọmọ tuntun. gómìnà àkọ́kọ́ fún ìwọ̀ oòrùn Nàìjíríà Sàtàdé ní káwò Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni tilé Ifẹ̀. láàrin ọdún 1930 sí 1980 olórí ládéládé jáde nínú ọlá ńlá rẹ̀ nílé Oòduà. ọkọ̀ọ̀kọ̀ ilé yèyé mólú láti wúre fún àrẹ̀mọ tuntun. ilé Ògún lọ́gbàdélé òdì kejì ibẹ̀ lọ́gbàdé òmìnirin kí wọ́n tó parí ìwúre sílé Ìgbò. ibi tí yóò ti gun àpèrè Oòduà gangan. ibi pàtàkì tí gbogbo Ọọ̀ni àná ń wọ̀ fún ètò pàtàkì ní. ibẹ̀ làwọn ìṣòro ti ṣe tutù fún àrẹ̀mọ tó yẹ. Ifẹ̀ Royal Court ni wọ́n ti pàdé àrẹ̀mọ. gbogbo àwọn ọba ìṣòro ló péjú pésẹ̀ síbẹ̀. oníkálukú ìṣòro ń ṣàdúrà nílànà tiwọn. ohun ìsọmọ lórúkọ ìṣẹ̀ǹbáyé wọn fi ṣàdúrà o. oyin àádùn ìrèké ẹja owó orógbó obì atari ìgbín ọtí àdúrà omi epo pupa ẹyẹlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n tó wá gbé orúkọ àrẹ̀mọ jáde. Ọọ̀ni rìsá kọ́kọ́ gbé fálẹ́rì lọ́dọ̀ àràbà àgbáyé. àràbà àgbáyé ló fi orúkọ ọmọ ilé olóyè àgbà lọ́wọ́ Ifẹ̀ lọ́wọ́. olóyè Adékọ́lá Adéyẹyè lọ́wọ́lọ́wọ́ pé orúkọ àrẹ̀mọ ṣé kí gbogbo tẹrútọmọ ẹ̀pìn tẹ̀lé mi. Adéníkáwò Adésọjí Adérẹ̀mí ẹ̀rí ìfẹ́ olúwa sí mi. adé ìwà ìní olúwa adémídé adégbìtẹ́ díẹ̀ kọ́ lórí olúwa ọmọ Ògúnwùsì. lẹ́yìn ẹ̀ ni wọ́n gbé e padà sílùú Àkúrẹ́ olóyè mẹ́kùn kó tó ṣẹ̀ṣẹ̀ wá wọ̀lú tìlùtì fún lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2020. ìyíyẹ ni àbí ọ̀yẹ́ ni dákun sórí èèyàn ò ní wó ni. ọmọ ọba kì í dá nìkan rájò. ó wọlé pẹ̀lú màmá ẹ̀ olórí Naomi sílẹ̀kùn ọlá yèyélúwà sórí ní dúró fágbọ̀n mú mi. ètè òkè lamàká tó mi yín ọ̀kan lamàká tó mọ̀ kóróró. ìyálà kọ́kọ́ màká tó màrè mọ́. bí ò sóǹgbẹ̀ kí ló ń ká fẹ́ rí ká. bí ò sóǹká kí ló ń gbóòrù rọjà. gbóòrù ọ̀bá rù rọjà kí ló ń ra ó rà wálé. gbóòrù ọ̀bá wá rà wálé kí ló ń jẹ́ ọ̀jẹ̀. bàbá lọ lọ́kọ̀ ìyá ni dírẹ́fà tó wá àrẹ̀mọ wá sáyé. ní Sàní Adé fi lanu tọkọrin pé ìyá ló sọ lọ́kọ̀
lọkọ̀ mi wá sáyé bàbá ló lọkọ̀ tí mo bá wá sáyé ẹ ṣé mo mà dúpẹ́ oore tẹ́ ṣe gbogbo wọn pẹ̀lú àwọn àlejò jàǹkànjàǹkàn àwọn àlejò pàtàkì láti ìlú Àkúrẹ́ ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo wọn ló péjú pèsè sí Ilé-Ifẹ̀ lọ́jọ́ tọmọ ọba Tadéníkáwò Ògúnwùsí wọ̀lú Ilé-Ifẹ̀ ẹnu gẹ̀rú ni wọ́n gbà wọlé sínú ààfin ní gbàgede Oòduà Àgbà Ifẹ̀ lọ́gbà wọ́n wọlé ọba Lúfẹ̀ ló síwájú ọba Ìdòwú Adédiwúrà lọ́wọ́ àdìmúlà ń bẹ níbẹ̀ olóyè Adékọlá Adéyẹyè pẹ̀lú àwọn ẹmẹsẹ̀ olóyè Sàrùn orí owó Oyèyẹmí ló síwájú wọn olórí àti àrẹ̀mọ kọ́kọ́ dúró nílé ńlá nínú ààfin níbi tí gbogbo ẹbí Ògúnwùsí ti ń dúró dè wọ́n ibẹ̀ ni wọ́n gbà délé ẹmẹsẹ̀ níbẹ̀ ni kábíyèsí igbákejì àdìmúlà ọba Adéyẹyè Ògúnwùsí ló ti wá gba àrẹ̀mọ lọ́wọ́ wọn láti ilé Ìgbò ló ti jáde gẹ́gẹ́ bí ètò àtìṣẹ̀dálẹ̀ níbẹ̀ lọ ní rìsá ti gbọmọ tuntun wọnú ààfin òní gbàrẹ̀mọ dání iṣẹ́ bẹ̀rẹ̀ kábíyèsí gbé wọlé Ìgbò lọ láti ṣàwọn ètùtù tọkàn ṣé àrẹ̀mọ lẹ́gbẹ̀ẹ́ Odùduwà tí ṣe baba ńlá wa ìyá yẹn ni kábíyèsí ti tó kẹrin jáde sí gbogbo ayé o pẹ̀lú ijó àràmàǹdà lẹ́sẹ̀ ariwo kábíyèsí o ńlọgba gbogbo ààfin Odùduwà kankan kábíyèsí dá ọmọ padà fún olórí Naomi sílẹ̀kùn ọláyèyé lúwà kí olórí ó tó gbé àrẹ̀mọ jó wọnú ààfin lọ ẹnìmọ̀ kí gbogbo ọmọ Yorùbá kú oríire gbogbo ọmọ Ilé-Ifẹ̀ ò dáyé gbogbo ọmọ Odùduwà pátá ẹ ṣé ẹ kú àgbọ́dìde ṣé lóòótọ́ ni pé orí ló tó aláàsán báròkò ìgbà tó rí ń gbéni níbo lò sáwà Àkàndá orí mi bá mi jà mo kò sàlẹ́jọ́ àṣekò sóòsà tí bá níjà láìsórí ẹni my dear fellow bloggers Ọ̀yọ́ àsinminá òkú tilẹ̀kùn ẹnu ọ̀ka yín lẹ́kọ̀ọ́ sọ̀mìtì èdè bàbá lé ní tá a bá bá ní wọn là bá ní sọ̀tà mọ̀ nítọ́mọ ẹranko ọ̀bá bàjẹ́ ẹ̀kẹ́ ọmọdé òní máa dún wọ̀mùwọ̀mù ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ gba ẹlẹ́gbà orí la fi mẹ́rin nínú àwo Àkàndá orí mi àpérè orí mi àpèsè kó o ṣe tètè làkórí ọlọ́lá ó yẹ pé ọ̀rán níṣẹ́ orí mi àjèjé kó o sì bá mi gbẹ́rù mi bá mi ṣe ń wòlé dá ṣe Àkàndá oríire mo gbé wáyé mo ti mọ̀ lọ́jọ́ pípẹ́ orí mi kì í sórí ẹja ẹja ní forí tí wọ́n lanú bóká o orí epo kọ́ lèmi gbé wáyé o epo ní forí tí wọ́n lanú ìdùká ìtún ní forí tí wọ́n jàjà gbóra àgbò ní forí tí wọ́n kàn káàkiri ẹlẹ́dẹ̀ ní forí tí ẹ̀ gbàgbọ́ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tìbò Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ orí mi kì í ṣe tọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ lọ́pàtì tí ọmọ tiẹ̀ sórí níjọ́ olóko ìbásùn ebe ọ̀gẹ̀dẹ̀ ń wá dùnú àgbẹ̀ ó fọmọ sí tánràn àní fọmọ sí tánràn lágbára Ọlọ́run orí mi kì í sórí èrèké o lọ́jọ́ èrèké bá ti yọrí sókè ló ti dáràn abẹ́ni lórí òní bí alọ́mọ lórí lọ ìsinsin lọ yanrí àìgbọ́dọ̀ súnmọ́ yẹn o ọjọ́ tó bá ṣèèṣì súnmọ́ yẹn wọn ayọ̀ gbálẹ̀ òpó lọ́fẹ́ ru tiẹ̀ sílẹ̀ tó forí tilé onílé n ò ní gbé tẹni ẹlẹ́ni rù fàtìmẹ́ lọ àtàní tẹ́rì tiẹ̀ sílẹ̀ fọ́mọ aráyé pé kí wọ́n máa da ẹ̀gbẹ́ dàdọ̀ títí òwúlò sórí òun orí mi gbè mí mọ́takù mi lọ́dọ̀ olóore tó o bá fẹ́ kórè ìrẹ́ ọ̀takù ọ́ sinmi òkú sísọ sórí àpèrè Oòduà wá máa gbàdúrà yìí tẹ̀lé mi pé orí mi àpérè orí mi àpèsè orí ọlọ́lá orí mi orí àdífòbẹ̀gà orí mi orí àwáyé wá ṣe rere orí mi àjèjì orí tí ò ní sàbárò tèmi lẹ́yìn má tèmi lójú orí gbogbo tí n bá dáwọ́lé jẹ́ kó máa dùn mí ṣe jẹ́ n ṣàṣeyọrí orí gbogbo tí n bá ń ṣe jẹ́ n bẹ́sẹ̀ jáde jẹ́ n ṣàṣegbèrè bí n bá ṣòwò bí n bá sì nájà jẹ́ n rí tajé ṣe bí n bá ràjò jẹ́ n rí ọmú délé orí o nbí wọ́n bá gbé ṣe fàárí orí jẹ́ n rí fàárí lò gbogbo tí mo ní lórí mo ti délé ayé kí n tó mọ̀ wúlò wọn n tí mo gbèrò pé mo fẹ́ jẹ́ láyé ni mò ń jẹ́ ṣé ni n ọ̀kẹ́ ìdébi àyànmọ́yànmí sí bẹ́ẹ̀ ni n ìdébi kádàrá ni mo fẹ́ dé bọ̀tì òye yé mi Àkàndá pé bá òkú ìṣe òtán bọ́wọ́ òsùnlẹ̀ tí ò súnmọ́ àwo tí ó sì dúró sẹ́nu dandan ni kéèyàn ó
yó dandan ilẹ̀ o ọmọ ọba tadé ní káwò adésọjí adérẹ̀mí ògúnwùsì wọ́n bí ọ ní bẹ̀rún bẹ̀fà wọ́n bí ọ ní bèje bẹjọ wọ́n bí ọ ní bèje bèrèdínlógún olúbèje òsèrébè ọmọ òjájá kejì òjájá tó fìdí ọlọ́tẹ̀ járẹ̀ ọmọ olóhùnrébí ọmọ ọ̀garùn wókó ọ̀tẹ̀ ọmọ ayíkítí ogun ìtírí ogun ọjọ́ kìíní ogun ọjọ́ kejì ogun dòdò bí ìdè ọmọ àríwọ̀ obìnrin sàlẹ̀dò ọmọ gẹ̀ẹ́sì ìjànà mo bá gẹ̀ẹ́sì rẹ̀ jànà mo bá dé gbóyà rìpólé ọmọ làró kàmọ́dé gẹ̀ẹ́sì fèrè ìgbélẹ́sẹ̀ ẹran lọ́jà àgbàgbà ọmọ rùmírìn ọ̀tọ̀ọ̀tọ̀ nìyàn lọ́jẹ́ tọmọ gẹ̀ẹ́sì ọkọ̀lé òtútù ọkọ̀tọ̀ rinrin sáàfin bẹ́ẹ̀ tètè màwé ajó okùn ló bí ọ ọmọ agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òyìnbó lóorókun àṣàyẹ lẹ́yọ̀ ajé okùn ọ̀ọ́ni àtàyè sọ bí gbá àjèrè abojú jọjọ òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ ọmọ aládé ọmọ ìgbérọ̀ ọmọ òsùnmẹ́rù tìkù ọmọ ibi ọlá tí ń wá ẹni tí gòkè ẹ̀sìn mẹ́rin kó gbé ẹrù ṣègé ń parun ọmọ aláràn ọ̀rin ọmọ lùsí ọmọ débòóyè débò òṣùra ọmọ erin méje àlọ́ ọmọ erin gángan ilé ọmọ erin gángan òde ọmọ erin ajíbẹ́wàjì ọmọ erin fimijoyè kọrùn mímọ́ erin fimijoyè kí n dẹ́kun bèbè ọ̀nà yíyẹ erin sábàrá jùbàrá ọ̀sọ̀lọ́rọ̀ di sọ̀sọ̀rọ̀ gúnṣọ̀ ọmọ níbàáyọ̀ ọmọ bọ́dẹrẹ́ àgọ́ òbọn ó dégbò ìgbé ó dì kaka bí ọní ń rogo ọmọ gùn lágbà igun lájẹ igun kọ̀gọ̀kọ̀gọ̀ lórí òrùlé ọmọ igun lérìn gbẹbọ àkàlàmọ̀gbò lérìn gbọ́ ètùtù títù ìbí ìyá jẹ tánmọ́tánmọ́ kì í kọ̀lé gùn kò sí ìkọ̀lé yanrìn mi òkun ibi ọba ti gbágún ọ̀nà tí ṣẹ́gun lóore ọmọ àtẹ̀tẹ̀ ìjànà ọ̀nkọ̀lọ̀bọ̀ bọ́kọ̀rọ̀ bọ́ ọkọ mi lọ́bọ̀ ọ̀nà ìgàrí ni màá rè àrèmọ tadénikáwò adésọjí adérẹ̀mí ògúnwùsì káàbọ̀ sílé oòdùà àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tójò mo níṣẹ́ ò gbàgbé lọ́ńchì àkàndá 2-in-1 lọ́ńchì lórí zoom meeting ìfilọ́lẹ̀ rẹ́kọ̀dù kọ́mẹ́dì mi tí mo pè ní Mr Joker àti ìkówójọ ọlọ́gbọ̀n mílíọ̀nù náírà 30 million naira for purchasing of audio and visual studio equipment lọ́jọ́ kẹtàlá oṣù kejìlá tá a wà yìí ọjọ́ ìsinmi tí ń bọ̀ yìí ni láago mẹ́jọ àṣálẹ̀ nàìjíríà 8 p.m. Nigerian time ogójì ìṣẹ́jú péré la máa fi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá láǹfààní àti kópa account number yìí lẹ máa láǹfààní àti fi ṣọwọ́ sí mi Access Bank The Values Heritage Venture lórúkọ àkáǹtì account number ní 0789124933 ẹ ràn mí lọ́wọ́ ká lè jọ gbélé Yorùbá gòkè àgbà mo ṣetán láti wú àṣà èdè ìtàn ìlú àtòhun ìṣẹ̀ǹbáyé Yorùbá síta níbikíbi tó wù kó forí múlẹ̀ sí tó bá wá fẹ́ líǹkì mítìn yín lórí Zoom láti darapọ̀ tàbí o fẹ́ àlàyé kíkún lórí ẹ̀ WhatsApp ní ká ti sọ̀rọ̀ +1-937-969-0257 tàbí +1-331-888-2144 ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ àwíkóńkó live ẹwà èdè Yorùbá TV fún àyọkà tó sára ọ̀tọ̀ akọ́mọlédè Yorùbá TV fún èdè Yorùbá tó yanrantí òwe Yorùbá TV fún òwe ìjìnlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó bí òwe àti wúlò òwe oríkì Yorùbá TV fún oríkì orílẹ̀ yín àṣà Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ àwíkóńkó oríta kò yé mi fún àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Your Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì olórí Naomi sílẹ̀kùn ọláyẹyẹ lúwà gbogbo ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ àti gbogbo ọmọ Yorùbá
Yorùbá lápapọ̀ a kú oríire àrẹ̀mọ bàtàdé ní káwò Adésọjí Adérẹ̀mí ọmọ Ògúnwùsì nǹkan ayọ̀ ò ní dáṣẹ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa àjùwà ṣe wò.